káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́, ẹ mà káalẹ́ o. Baálé eléyìí mo kí yín, ìyálé eléyìí mo kí yín o. Ọmọdé inú eléyìí mo kí yín, màjèsùn inú eléyìí mo kí yín. Gbogbo ẹ̀yin olórí ààfin mo kí yín o. Gbogbo ẹ̀yin ọba tẹ́ wà lórí àpèrè, gbogbo yín ni mo kí o. Mo kí gbogbo ẹ̀yin olóyè àtẹ̀yin ọ̀tọ̀kùlùlù tẹ́ ń gbọ́ ètò wa yìí. Ta ló wà nínú omi tí ń domi rú? Èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Ẹ̀dáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Àràgbélayé. Ẹ wo àwòrán yìí dáadáa. Mi ì polówó ọjà fún yín o. Àkíyèsí mo pè wá sí nínú akoto ọgbọ́n. Ṣé rí nílé ayé oríṣiríṣi ìdílé ló wà. Àwọn ìdílé mi ń bẹ tó jẹ́ pé bí ọmọ ológo ti pọ̀ tó ń bẹ, àtògbà tí ògo wọn bá ti wù báyìí wọ́n gbà á lọ́wọ́ wọn, wọ́n sì gbé kòròǹfò lé wọn lọ́wọ́. Gbogbo títí bá ń gbọ́ mi, ayé ò ní pa kádàrá yín dàṣà ìdá o. Ẹlòmíì fún ara rẹ̀ á máa fògo ara rẹ̀ tọrẹ, wọn á máa tún máa yá ògo ẹlòmíì lò. Àwọn èèyàn ń béèrè pé yíyá ògo lò bá wọn á máa yógo èèyàn lò. Àwọn ayógo èèyàn lò. Ṣé bí wọ́n lọ ọmọ bó ṣe lò wọ́n ó sì bọ̀ ya gbọ́ ọ̀bá yẹn wọ́n bá lò ó kù láàbọ̀ wọ́n bọ̀ gbé pàǹdà yòókù kalẹ̀. Ṣé bí wọ́n ní kó ṣàwárí ara rẹ̀ ojú kò sójú kan náà bí omi adágún. Àìmọ̀yá kọ̀ ìyá odó lọ́jà àwọn ọmọ rẹ̀ ọ̀dáríjọ tí wọ́n fi ń kàn mọ́lẹ̀. Ẹ gbọ́. Gbogbo ẹni tẹ́lòmíì bá ti rí lárúgbó wọn bá ti rí lárúgbó kan wọ́n máa ń sọ àwọn àjẹ́ ṣe agolé wo ló pè tó ò lẹ́ni wọ́n ń pè tí ń jẹ́ ẹ̀rí nǹkan. Ayé ẹ má gbògo wà, ayé ẹ má da yẹ̀pẹ̀ sógo wà, ẹjọ́ go wọ́ sọ̀rọ̀ sókè ní ti dáadáa kágùn lẹ́mìí. Wọ́n ní bọ́mọdé bá rẹ̀ kọ tọ́jẹ̀kọ àdáríjewé. Bàgbàlagbà bá rọ̀gẹ̀dẹ̀ tọ́jọ̀gẹ̀dẹ̀ àdáríjẹ èpo rẹ̀. Bọ́mọ kékeré bá rà rèké tọ́jẹ̀rèké àdáríjẹ èpo rẹ̀. Ẹ̀yin àgbàlagbà gbogbo ohun tá a bá fi sẹ̀yìn ẹ foríjì wá o. Àwọn èèyàn kan ń bẹ nínú ayé tó jẹ́ pé wọn ò ní ìdí kọ sọ pin nọ́mbà báńkì rẹ fún wọn tí wọn fi mọ̀. Ọ̀rọ̀ tí mo wí ò tí ì yé wa kò yé yín torí àwọn tí wọn ṣe ará Nàìjíríà ni o báyà bí àwọn èèyàn wa láti Bẹ̀nẹ̀ ẹ jẹ́ n sọ̀rọ̀ yìí kó yé wọn dáadáa. Ẹ jẹ́ má pẹ̀rẹ̀ kékeré ṣé ẹ mọ̀ pé nòmérò tá a fi ń gba àpẹ́ẹ̀lì nòmérò tá a fi ń gba àpẹ́ẹ̀lì ó ti ráwọn èèyàn wa ní Faransé. Ṣé ẹ mọ̀ pé a máa sí káǹtì sórí ẹ̀ káǹtì yìí òun ni àkáǹtì o. Ṣé àpò wọn sọ fún yín pé ẹ tọ́jú àṣírí nọ́mbà kan pamọ́ tó jẹ́ pé ìwọ tó ní káǹtì yìí káǹtì nòmérò yìí ìwọ lọ́ọ́ mú dọ́wọ́ o gbọ́dọ̀ jẹ́ lómi orí wọn má bàa kó rẹ̀ nù káǹtì rẹ̀. Ọ̀rọ̀ tí mo wí ó ti yé yín bẹ́ẹ̀ náà lórí ti Nàìjíríà. Ẹni tó ní ATM lọ́wọ́ ṣe mọ̀ wípé wọn ò gbọ́dọ̀ mọ pin number tí ẹ̀ fi ń gbowó àwọn ẹni ibi. Àwọn ọmọ tí ń ṣiṣẹ́ orí afẹ́fẹ́ àwọn náà máa wọ́wọ́ èèyàn o ṣùgbọ́n àwọn ẹ̀dẹ́ ènìyàn kan bẹ
tó jẹ́ pé wọn ò ní ìdí wọn ó bì wọ́ lọ́rọ̀ yìí pé bóòlù ó ti rìnrìn àjò ayé rẹ̀ wọ́n ti mọ ìdúró rẹ̀ ìbẹ̀rẹ̀ rẹ̀ lílọ rẹ̀ bíbọ̀ rẹ̀ wọ́n ó sì wọ́ ògo rẹ̀ mọ́ lára. èèyàn bá máa gbé pàǹdà kí ọlọ́run mà ṣàánú wa o má ṣe wá ní àjẹkù ẹrin tí kẹ́yìn abọ́ o. àjẹkù ẹran a máa ráre nínú àwo abọ́ ni yóò máa ráre kiri wọ́n máa fòkèlè gba sọ́hùn gba síbí yìí. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lọ kàwé nínú ayé o ń bọ̀ kàwé títí tí ìwé gan wá kàwé náà ọyá yẹn lẹ́nu mọ̀ tí wọ́n kéèyàn kàwé kí náà tún máa tún kà ẹ sì fẹ́ mọ̀ ọ́ nígbà tí èèyàn kàwé títí tíwèé ń tún kà. ìyá mi òkùnkùn tí kù nínú ìrókò iná tí ń jẹ́ níbodè ọ̀run rẹ̀. ìwé tí èèyàn kà títí tíwèé náà wá ń ká èèyàn tọ́ mọ̀wé lóòótọ́ èèyàn máa tíwèé bá ń ká èèyàn wọn nìkan máa kàn fi ìbò káàkiri ìbò tí ọ̀jáwó ìbò tí ọ̀jáwó bọ́ọ̀lù ìlú èbó gírámà lálálálá ni wọ́n máa fọ̀. bẹ́ẹ̀ náà bọ́ jẹ́ nàìjíríà ló wà gírámà ńláńlá ni wọ́n máa fọ̀ tálọ́run ilé ìbò fọ̀ aláṣeyọrí rẹ̀ ìwọ̀n la fẹ́ gbọ́ bí o ti délé ayé kí ló gbèsè àṣeyọrí ẹ̀dá òun ni kókó àṣeyọrí òun ni kókó kìí ṣàṣedànù ẹni ọba láṣeyọrí láyé òun lọ wáyé rí ẹni tó wọlé ọkọ ọkàwé ọlọ́kọ ó bímọ ọmọ tóun náà bí orèlú èbó àbọ̀kọ́ sí ọwọ́ àbọ̀ dáṣẹ́ kan sílẹ̀ ọ̀sàrí ṣe ó gbé wọn rere ṣe ọ̀rọ̀ ayé wa o ẹ̀rẹ́ ni tó jẹ́ pé bó ṣe kàwé rẹ̀ tó wọ́n bá ròyìn ọjọ́ta yóò lóun gbé bẹ́ẹ̀ wọ́n bá ròyìn ìjẹ̀bú yóò lóun gbé bẹ́ẹ̀ wọ́n bá ròyìn ìbẹ̀nà yóò lóun gbé bẹ́ẹ̀ owó bẹ́ẹ̀ ṣe wá káàkiri kọ̀ wá sí kókó kan yàní ọjọ́ máa wò ó tiẹ̀ ẹlòmíì sì ní ó ti bẹ̀rẹ̀ dáadáa níbẹ̀rẹ̀ ayé rẹ̀ ṣàdédé lójijì láyé gbé ìgò lé lọ́wọ́ ìgò ni wọ́n gbélé lọ́wọ́ wọ́n pa kádàrá rẹ̀ dà lójijì ọ̀dẹni tí ń já sí kòtò tí ń já sí gegele ẹ̀rí nǹkan ẹ̀rí pé ayé burú ẹbí ẹlòmíì ló kó bá ọ̀rùnmìrín ní ìṣíléyà ni ó sì ọkọ fẹ́ ẹlòmíì sì sí ìyàwó fẹ́ ẹlòmíì sí ọ̀rẹ́ yàn pọ́lọ́mù má jẹ́ àṣìṣe báyìí. àwọn gbárégbáré wọ́n ń pe àrùn kan ní ẹ̀gbà wọ́n sì ń pe kíní táwọn obìnrin máa fi sọ́wọ́ táwọn ń pè ní báńgúùsì ẹ̀yin obìnrin ti mọ̀ kíní gbọ̀ngbọ̀njẹ̀ táyà máa fi sẹ́rùn ọwọ́ ẹ̀gbà àrùn rẹ̀ wà o làwọn àgbàlagbà ló sọ pé ẹ̀gbà ò ní gbari owó wà dànù ẹ gbọ́ mi ẹ̀gbà ni wọ́n fi sẹ́lòmíì lọ́wọ́ tó jẹ́ pé gbogbo iṣẹ́ rẹ̀ fi ń sí kọ̀mọ́ kókó bíi tí ń dà sí ayé ò ní fi sí wa lọ́wọ́ o ayé ń bẹ èèyàn sì wà
wèrè èèyàn ní sọ pé ọ̀sáyé. mo máa ń sọ fún wa pé tẹ́lómi bá jẹun tó yó tó fi ọ̀rọ̀ bọ̀ lé tàbí wọ́n fún ní sálárì kan tó ṣe gọlọ́ntọ́ díẹ̀ yóò máa fẹnu ẹ̀rú ìkú yìí torí pé ó ṣe jà àwọn ẹgbẹ́ ẹ̀ lọ. a ní àwa kàwé gan ni ìwé ká kàkà mọ́ à ń sọ bẹ́ẹ̀ ní pé kẹ̀kàwé ẹ̀yìn lẹ̀ lọ skul táwa lọ òrùpọ̀ ọmọ ṣe ni. àwọn bí ẹlòmíì ti parí iṣẹ́ lórí ọmọ wọn pé àwọn ọmọ òun o kí wọ́n má ṣe wàhálà àdààmú irú ìdààmú táwọn ṣe láyé. àwọn òbí mi sì níyì bí ìyá ń jọmọ rẹ̀ lọ́sàn-án yóò máa fọ́ luwọ́ bí ìyá ń jọmọ rẹ̀ láàárọ̀ yóò máa fọ́ luwọ́ títí bí ìyá yóò fi bá àwọn ọmọ yìí múlẹ̀ bí ẹ̀gbẹ́ ẹṣu. òbí a máa jí gìrì sọ́rọ̀ ọmọ rẹ̀ ni bí wọ́n lórí òkè báwọn lọ bí wọ́n nípàdé àdúrà báwọn ṣe é. nǹpẹ́ owó náà burú fọmọ yín o ẹ má bá wọn lọ pàdé gẹ́rígẹ́rí o. ọ̀nà tó mọ́ làábọ̀mọ ẹni bẹ lọ́hùn táyé ọmọ fi dùn tí fi lóyún. ẹlòmíín ṣe ń bẹ ó ti dáa fún kò ṣe dààmú tó fi rí ṣe láyé rẹ̀. ṣàdédé lójijì ní nǹkan bẹ̀rẹ̀ sí ní dàrú kòkòrò ajẹnurun ọwọ́nú ọ̀la rẹ̀. kódà nǹkan kan mọ̀ gbogbo fáàrí rẹ̀ ojú kọ́ra góòlù kọ́ra sọ́lọ kó sì lọ patí kọ́ra mọ́tò tuntun. jẹ́ ń sọ fún ọ tí àwọn táwọn wí tí wọ́n bá wọnú ayé èèyàn tó o bá fi lé towó tó o fọ̀nà towó wọ́n sì jẹ gbogbo ẹ̀rún pátá mílíọ̀nù ọba àdẹni tí ń tọrọ gàrí jẹ. àwọn tó orí ti ń dáa fún tógo wọn ò wálẹ̀ táyé ń pariwo wọn lọ́tún tí ń pariwo wọn lósì ìyá wọn ní òsùn àwọn òbí wọn ní òsùn tí wọ́n ń fọ̀sán sáré tí wọ́n ń fòrú sáré fọ́mọ wọn ìpè tí wọ́n ń fò kí bí ẹyẹ ní wí fún ọ o ìyẹn kọ́ ní wí fún ọ o. wọ́n ń ṣe dáadáa fọ́mọlàkejì wọn ò pọ́mọlàkejì wọn lẹ́kún. wọ́n ń ra ọ̀la lẹ̀ fún àwọn ọmọ wọn wọ́n ń fò ní ra ọ̀la kalẹ̀ fún àwọn ọmọ wọn. ìwọ náà tí ìwọ náà bá wá ń ṣe báyìí o rí pé ọ̀la àwọn ọmọ rẹ̀ ọ̀dà. àwọn kan ni wọ́n ń jẹ ààrẹ àwọn kan ni wọ́n ń jẹ gómìnà àwọn kan ni wọ́n ń jẹ adájọ́ bẹ́ẹ̀ ni àní àṣeyọrí là ń wí yìí. ìwọ náà gbìyànjú ká tí ọmọ bá ń ṣe búrẹ́dì lásán tí òbí ọba jókòó lórí ọmọ rẹ̀ tí ògbó ọmọ rẹ̀ mọ́lẹ̀ tọmọ òsínléyà yóò máa yà yín lẹ́nu pé ṣé búrẹ́dì náà ní í ṣe búrẹ́dì ni o yóò sì di mílíọ̀nìyà. bẹ́ẹ̀ ni mo wí fún ọ. kódà kọ́ máa ta ẹ̀kọ́ tútù tí obìnrin ọba síléyà tí ò ṣe ọkọ fẹ́ tọkọ náà ṣìyàwó fẹ́ tí ọba wọn ẹni bí tí ọba wọn tò pọ̀ ó ti dẹrẹ káyé rè ó nítumọ̀ wá gbọ́. níjọ́ ẹlòmíì ti délé ayé kò fọwọ́ rẹ̀ ṣeun rere rí o kò gbé rere ṣe rí láyé rẹ̀. àsìkò tí rere ẹlòmíì bá ń bọ̀ àsìkò náà ni wọ́n dẹ fìtínà sí wọ́n lè dẹ àárẹ̀ sí wọ́n lè dẹ gbèsè sí wọ́n lè dẹ àgbàná sí gbogbo ń ta kàkálẹ̀ yìí ọlọ́run má jà yóò fi wọ̀ wá lọ́rùn bí ẹ̀gbẹ́ iṣu. ẹlòmíì tí ọjọ́ oríire rẹ̀ bá ń bọ̀ wọ́n sì fi aṣọ ìwọ̀n wọ̀ ọ́ lọ́rùn. fún táwíyé èsè tiwa ayé ò ní fi wọ̀ wá lọ́rùn wọn ò ní fi wọ̀ àwọn ọmọ wa lọ́rùn wọ́n á gbọ́. jẹ́ ń kọ́ ní sáyẹ́ǹsì àwọn àgbàlagbà kan torí àwọn tí wọ́n máa jí fídíò wa gé a máa dá akọ wa wọ́n má bàa jí ìgé. orúkọ mi ọmọ yìí ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà. ìpolówó fún ọkọ lè wá bá mi àní ọ gígìrì sọ̀rọ̀ ayé rẹ̀ mo wí fún ọ. tí wọ́n máa ń pẹ́ ìwé kíkà ọkàwé ọmọ̀wé báwo á jẹ́ wọ̀gán ìwé gan ọmọ̀wọ́ gan ju rẹ̀ lọ. wọ́n máa ń dákọ̀ yunifásitì ìgbà tó ní alọ́ náà wọ́n máa ń dákọ̀ kọ́ọ̀sì ìgbà tó ní àmọ́ mọ̀ ń pa ẹ̀ náà ṣé mo mọ̀ ń pa ẹ̀ ni wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ àbá ṣe yọrí. ìdààmú lọ́pọ̀ lèrò ẹ̀kọ́ sọ́ọ̀sì ẹgbẹ́ pé torí àdúrà náà lọ́pọ̀lọpọ̀ lọ sọ́ọ̀sì wàhálà pọ̀ ni
wàhálà pọ̀ ní kìí sọ̀nà àbáyọ lóògùn owó, ọ̀nà àbáyọ kọ́ lóògùn owó. Ọkàn ẹ̀yà wèrè lọ́wọ́ máa sáré káàkiri. Ẹni olóhùn oṣoògùn owó fún ọgán ń bá ara owó jẹun ni. Ọ̀nà àbáyọ kọ́ lóògùn owó o. Ẹ jìnnà sóògùn owó. Níjọ́ ẹ ti ń gérí gbígbẹ tá ń gérí tútù kò sẹ́yìn tó lówó tó Dangote nù yín. Ẹ kàn ń dààmú ni. Tọ́ ọba ti dá ara rẹ mọ̀ tó ṣiṣẹ́ tí orí ran ẹ. Táyé ọ̀wọ́nú ayé rẹ̀. Tọ́ ọjà ni tí ń fura. Tí wọ́n bá gbà ọ̀tún yọ tó ti gbòsì yọ. Tí wọ́n bá gbòsì yọ tó ti gbọ̀sún yọ. Ìwọ gan ó rí i pé ìrìn àjò ayé rẹ̀ ó máa lọ ní gbẹdẹmukẹ. Tí ayé bá gbé agbọ̀n sí ìyàn wájú pé lábájá gbogbo sẹ́tọ̀ bá ṣe ibi tó máa kó sínú. Àwọn ẹni yìí lẹ̀ rí tọ́jọ́ pé bó ṣe ṣiṣẹ́ olówó látò kò lè ṣàkáǹtì pé iye tó wù ní pamọ́ nù. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ náà ni mẹ́yàn bá lówó lẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ṣàdédé tí ọ̀tọ̀ fáwọn lójijì ọ̀nà tí wọ́n bá yọ sí wọn nù. Àtúndì ayé o, àtúndì ayé o, ayé ẹ̀ má kà ń bà fún wa o. Jẹun kọ́ ní sáyẹ́ǹsì àwọn àgbàlagbà yìí. Ayé tẹ bá do yẹn má ta wá o. Tẹ bá de jù ẹ má san wa. Tẹ bá di ọ̀ ní gidigba lálẹ́ odò ẹ má wọ̀ wá lọ o. Aṣọ yìí ẹ má jẹ òun wá. Aṣọ yìí ẹ má jẹ òun wá o. Sáyẹ́ǹsì àwọn àgbàlagbà tá a fẹ́ kọ́ wa yìí. Báwọn àgbàlagbà gan bá gbọ́ inú wọn ó dùn ni. Ǹjẹ́ gbọ́ báyìí? Ó yẹ máa wá gègé yín sí tòsí kẹ̀kọ́ pamọ́ títẹrútọmọ́ ṣe é kalẹ̀ kẹ́ máa lò ó. Nínú èpè inú àdúrà ẹ fún wa lọ́kàn mbẹ̀. Ǹjẹ́ gbọ́ báyìí? Nínú èpè nínú àdúrà ẹ fún wa lọ́kàn mbẹ̀. Ìpalẹ̀yàwó ojú ọmọ lọ́mọ nù tí kò tó ikú bọ́ lọ́mọ sunkún ojú gbére 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 gbére. Kí ni ohun tí mo ní kẹ́ ẹ múlẹ̀ kan gègé yín? Ẹ lọ ọ̀dọ̀ àwọn àgbàlagbà. Ẹlòmíràn máa pé àwọn àgbàlagbà wọ́n ní àlọ́ ọ̀dọ̀ rẹ̀ kó lè bá gbọ́n náà nìyí wí. Àwọn ọ̀jọ̀gbọ́n tọmọ ẹ̀kọ́ tẹ́wé jẹ́ tọmọ ẹ̀kọ́ tẹ́gbò jẹ́ ẹ lọ ọ̀dọ̀ wọn. Kẹ́ni ẹ̀yin ń wá aṣọ àgbà. Àwọn tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n wọn ti mọ ohun táwọn rí o. Àdápẹ́ o. Ẹ̀kọ́ tí jẹ́ náà mo pè é yan o, aṣọ àgbà. Ṣé rí bí ìyá adìẹ lórí ṣùgbọ́n kì í ṣẹgbẹ́ ìyá adìẹ. A gbọ́dọ̀ máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ ó ṣe rí afẹ́fẹ́. Àwọn tó bá jẹ́ àgbà eléwé ọmọ ẹ lọ ọ̀dọ̀ wọn ẹni ẹ̀yin ń wá aṣọ àgbà. Òríjínà ní fẹ́ẹ̀kì rẹ̀ wà o.
tẹ́ bá rọra fi kékeré rẹ̀ sínú ìgò tẹ́ bá rọra tari sí bámbámú yóò máa pọ̀ sí ni yóò máa pọ̀ sí ni. lára àwọn fẹ́ẹ̀kì rẹ̀ ìyẹ́ pẹ́pẹ́yẹ náà máa ṣe bẹ́ẹ̀ o ẹ má jẹ́ wọn ò fún yín níyẹ́ pẹ́pẹ́yẹ o. aṣọ àgbọ̀ òríjínà wọn ni kẹ́ ẹ wá. ẹwà ẹjọ́ pọ̀ díẹ̀ gbìyànjú ẹjọ́ pọ̀ díẹ̀. ẹ wà á lọ wá ẹyẹlé tó funfun nigínigín. ẹyẹlé tó ṣe kíni tó funfun nigínigín. ẹ la ẹyẹlé yìí láyà. tẹ́ bá pa á tán ẹ là á láyà. ẹ wá ìṣàsùn titun. ìṣàsùn titun ẹ gbé ìṣàsùn sínú àbí ẹ gbé ẹyẹlé yẹn gbé sínú ìṣàsùn yìí. tó ṣe rí aṣọ àgbà yìí ẹ kó òun sẹ́gbẹ̀ẹ́ kan ni o. ẹ lọ wá orógbó mẹ́wàá tí èpo ara rẹ̀ pé pérépéré tí èpo ara rẹ̀ ò bó. odidi atare mẹ́wàá. ìdí egbò túdè mẹ́wàá. kí ló máa wí? ìdí ewé túdè àbí egbò túdè mẹ́wàá. ẹ ti wá àwọn oníkẹ́ wá ẹ ti rí orógbó mẹ́wàá odidi atare mẹ́wàá ǹjẹ́ gbọ́ báyìí ìdì egbò túdè náà yóò jẹ́ mẹ́wàá. igi ńlá gé sí dédé àtàǹpàkò yóò jẹ́ mẹ́wàá kò sí. èèpo ọ̀bọ̀ gé ní mẹ́wàá kò sí. àìdán onígun wà márùn gé sí méjì méjì kò sí. obì àbàtà olójú mẹ́rin mẹ́wàá. obì góró mẹ́wàá kò sí. kí ni mo wí? ẹ ti kó sí. tọ́ eléyàn jẹ́ sẹ́ni tí a bá ti kó ògùn ẹ̀sìn tẹ́ báyìí ẹ wàá wá ìgò epo pupa kan. ẹ bá rí epo òṣèlé ẹ bá rí epo bọ̀lọ́ kó sá ti jẹ epo pupa. odidi ìgò ńlá kan tù sí tí ó mú gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ kan báyìí. ẹ wàá tọ́jú awọ ẹkùn tọ́fẹ̀ tàtẹ́lẹwọ́ tàbí ìlàjì àtẹ́lẹwọ́ ẹ tọ́jú ẹ̀. tẹ́ bá sì lè rà tó déédéé bí ojú ṣúgà 6 ìyẹn náà ti tó torí déédéé bí ojú ṣúgà ni wọ́n fi ń gé ta awọ ẹkùn ẹ̀fẹ̀sì. ẹ kó àwọn yẹn sọ́tọ̀ ní o. ewé oríjì ìkó dídẹrẹ́ ẹyọ kan. ewé àánú ẹ kó wọn sọ́tọ̀. ewé ẹ̀yìn olóbe ẹ kó mọ́. ewé ewúro
tòòjọ́ tẹ́ fẹ́ lò níjọ́ kejì tẹ́ fẹ́ lò ewé ewúro òòjọ́ ẹ̀jà yọ̀ sàn díẹ̀ tọ́ ẹ ti kó lé ìgbà tẹ́ ẹ ṣe báyìí ẹ wà lọ wá ewé ẹyẹ ọ̀bà ẹ̀jà ẹ kò sẹ́gbẹ̀ẹ́ kan ṣẹ́rí tó bá wà di ọjọ́ kejì kí lẹ́sẹ̀ tó fi di ọjọ́ kejì ṣẹ́rí kí ní tẹ́ tú epo sí yìí ṣẹ́rí káyẹ́ pé ilé tẹ̀ ń gbé ó ní compound ó ní àyíká ní jẹ́bẹ̀ o ẹ wàá gbé sí gbàgede kí ní jẹ́ gbàgede ìta gbangba ẹ ṣí ìsasùn yẹn sílẹ̀ débi pé kí ní tẹ́ tú epo sí yìí yọ hàn sí òde yọ wà ń bẹ̀ mọ́jú orúkọ èmi tí ń sọ̀rọ̀ ní Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà a kì í mọ̀ ẹ lè fẹ́ bẹ̀rẹ̀ lórí àkọsẹ̀jáyé yín tàbí ìtọ́jú ara lọ́lọ́kan ọ̀jọ̀kan lórí àrùn ọlọ́jọ́ pípẹ́ ẹ kàn sí wa lórí +23480 3298 3298 ẹgbà kan sí +23480 890 38658 ẹgbà nọ́mbà Bẹ̀nẹ̀ mi mo lè má sí lórílẹ̀‐èdè Bẹ̀nẹ̀ +229 5465 1928 +229 5465 1929 torí àwọn tí ń jí fídíò wa gé torí ẹ̀ la fi ń fi sí ẹ ti sùn abẹ́ ń tẹ̀lé mi tó ẹ fi ilẹ̀ mọ́jú sọ̀rọ̀ tí wọ́n bá yọ̀ǹda rẹ kó ṣiṣẹ́ yìí ẹ bá ń lẹ̀ mọ́jú tí wọ́n bá yọ̀ǹda rẹ̀ wọ́n tu gbogbo ẹ̀ ká mi tọ́ba tí bá mẹ́rin kejì ó bùṣe ó dorí àrò ẹ ta epo sí orí àrò mẹ́tẹ̀ẹ̀ta tó bá jẹ́ pé gáàsì náà lẹ́ẹ̀ bá lò ẹ fi kó sàmì ọ̀nà mẹ́ta ẹ gbélé tẹ́ bá ti wá gbélé ẹ kó gbogbo àwọn ewé tó wà lẹ́jàngbára yòókù ẹ kó lẹ́ wàá bò tọ́ ọbẹ̀ dé tó bá jó tán tẹ́ jó tán ẹ wàá dà méjì ẹ kò dá kan mọ́sẹ̀ ìdákejì ìyẹn lè dá sínú ọ̀sán wẹ́wẹ́ ọyún àyín lẹ́nu pé ọ̀sán wẹ́wẹ́ bá wà ní bẹ́ẹ̀ ni ń bọ̀ bówù yẹn lè dá sóyin bówù yẹn lè pò mórì sórí èyí tó dá sínú ọ̀sán wẹ́wẹ́ yìí tó bá ṣàkíyèsí pé nǹkan kan ṣe ọ́nú ara kò yé ọ tàbí ọ̀fà òjijì báyàn ẹni wọ́n sáré pògì gbígbóná fún ẹbù nínú ògì gbígbóná ẹ dà sínú ògì gbígbóná bíi síbí mẹ́ta ẹnikẹ́ni yóò lò yóò sọ fún yín pé ara òun ti yá ni iṣẹ́ tí mò ń fún yín yìí tọ́ èmi ọ̀wá oríyìn yín kan yóò sí oríyìn látọ̀dọ̀ Ọlọ́run gbogbo ẹni ọba lò gbogbo bí ọba tọ́ba dé láyé gbọ́ ojúwe ara rẹ fún yàn àwọn tó bá jí àgbàlagbà tó bá ti wọnú ìlú yẹn gbàrà wọn ti dán ọmọ ọwọ́ á ní májẹ̀mú o ẹ fẹ́ mọ májẹ̀mú bẹ̀ ń sọ fún yín orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ ní Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Kí ni májẹ̀mú tó ní? Oríṣiríṣi èèyàn ni wọ́n máa wá bá ọ tó bá lo iṣẹ́ yìí tó bá ti ń lò ó àwọn èèyàn máa wá bá ọ tí wọ́n bá ti ń béèrè fún àánú kọ́bọ̀ lọ́ba lọ́wọ́ rẹ̀ ni
tó bá lè fòdìdí ẹlẹ́ dá méjì kó fún wọn wọ́n máa ṣàdúrà fún ọ àdúrà tí wọ́n bá ń ṣe wọ́n máa ṣàmì gbogbo bí ọba dé tó bá ti lo sẹ́yìn àwọn èèyàn òjijì ọmọ wa bá ọ tí wọ́n bá ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ tágbára rẹ̀ bá ń ka tágbára rẹ̀ ọba ká kọ́ máa sọ pé ìyá mi ó wù mí kí n ṣe ọ gbọ́gbọ́ lóhùn tí wọ́n fi dá ọ lóhùn padà ohun tí wọ́n fi dá ọ lóhùn yìí ọ dàbí ohun táwọn mẹkáníìkì máa fi túbọ̀ tù lára ara ó tù ọ́ bẹ́ẹ̀ ni àwọn nu ara ọ máa dẹ̀ ọ́ ni ara ọ máa dẹ̀ ọ́ ni kódà kábẹ́yà bá wà nú ẹbí tí ń dayé rẹ̀ láàmú yóò padà di bàtà fún ọ ni sí òjú kò ju bẹ́ẹ̀ lé mọ́ sọ bẹ́ẹ̀ fún ọ dáhùn olóbì yọ ọ̀kẹ́rẹ́ ògúndáre bàbá wọn níbi iṣẹ́ yìí tí wọ́n á ní agbára dé wọ́n máa mú ọrin àwọn ìrìn àjò kan ní ojú àlá rẹ̀ débi pé àwọn nǹkan tí èrí rí wọ́n máa rí nínú ayé rẹ̀ pé àṣebi tí àkọlùkọgbà kódà tó gun bá ń jàyàn tó jogun ọlọ́jọ́ tó ti pẹ́ láti ojú àlá rẹ̀ ó sì ti máa mọ̀ ẹ̀dán wò yóò dìre sínú ayé yín àwọn èèyàn á pè é ní ẹ̀bẹ̀ àgbà wọ́n á pè é ní ẹ̀yọ́nú ayé wọ́n á pè é ní ìtúsílẹ̀ gbogbo ní í ṣe ṣèlè dẹ̀rọ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀ sọ ilé dẹ̀rọ̀ ọlọ́run ọba lọba tí sì sọ ilé dẹ̀rọ̀ nínú ayé ẹni iṣẹ́ náà ó dáa púpọ̀ ó dáa púpọ̀ ó dáa púpọ̀ ẹ gbìyànjú kẹ́ ṣe tọ́mọ̀ kókó àbá ló ń kọ́ tọ́sẹ̀ ni ẹ máa lò fún wọn ò ní fọwọ́ kàn ẹ wá bẹ̀rẹ̀ pé aṣọ àgbà tó wà nílẹ̀ bó lẹ́ ti ṣe mọ̀mọ́ yọ ṣẹ̀gbẹ́ kan nì torí àwọn tí máa jí kíní wakọ tí wọ́n máa di ẹ̀díìtì tí wọ́n làwọn ṣe é a kì í bá mọ̀ ọ̀pọ̀lọpọ̀ fídíò tí mo ti ṣe wọ́n sọ̀rọ̀ lórí àlùbọ́sà arákùnrin ọ̀hún ge ó pèrè ẹ̀ ní agbẹ́sìgá ọkọ̀ nọ́mbà ẹ̀ sí òun kọ́ ló ṣe o èmi Lukman ọmọ àyẹn dáre ni o bákan náà mo sọ̀rọ̀ lórí ti kílò ń rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ gbogbo bí mo ti dákọ̀ ara mi ọ̀yọ́ kò mẹ́ẹ̀ òun kọ́ ló ṣe o èmi mo ṣe o ẹ̀rí ó fi nọ́mbà rẹ̀ sí mo ti ṣe tí rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ part 2 ẹ béèrè rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ part 2 lọ́wọ́ rẹ̀ kò ní lè sọ̀rọ̀ fún yín ọmọkùnrin àwọn olóhùn ń gbé gàdò èmi ò sì gbé gàdò Ìkòròdú ní ń gbé o ó lè ṣe wọ mọ́tò dé Ìkòròdú garage bàbá ti dé Ìkòròdú garage kọ wọ mọ́tò kò béèrè mọ́tò báyé kù sọ fún ní mọ́tò báyé kù kọ sọ pé wọ́n ń lọ sí Emily ni wo ti bọ́lẹ̀ o Emily bus stop wo ti bọ́lẹ̀ o tó bá ti dé Emily bus stop o béèrè Emily street tàbí Emily avenue number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́yà ọ̀tán tọ́fà fẹ́ rí mi ó mọ̀ owó consultation dání o wọ́n bá bẹ̀rẹ̀ fàkọ̀sẹ̀já ọ̀sánwó lórí èèyàn kan ọ̀sánwó lórí èèyàn méjì ọ̀sánwó báyìí fẹ́ tọ́jú ara rẹ̀ nípa abáyá àrùn ara àbí ọ̀rọ̀ ayé rẹ̀ kán sí wa. ìjọgbọ́ dáadáa báyìí àdúrà rẹ̀ ó gbà á dára fún wa o òjò kì í rọ̀ kọ́tà sí ilẹ̀ olóore wa kò ní sá fún wa o kí la wá dé tẹ yọ aṣọ àgbálẹ̀ àyọ́lẹ̀ ṣẹ́rí tẹ bá ti fẹ́ jó níjọ́ kejì yìí aṣọ àwọn àgbà yìí òun lẹ́ẹ̀kọ̀ọ̀kọ́ fi lé orí kìíní tẹ tú epo sí ìkó tó di pé káwọn ìwé ìbò mọ́lẹ̀ ọ̀tán kò jù bẹ́ẹ̀ lọ á dára fún wa o ẹjọ́ ká owó nọ́mbà wa fún yín ẹ kì í bá a mọ̀ ẹ̀rẹ̀fẹ́ kàn sí mi +23480 3298 3298 +23480 3298 3298 +23481 33 155 111 +23481 33 155 111 ẹgbàá kasi +23480 890 38658 ẹgbàá kasi +23480 890 38658
ẹgbàá nọ́mbà abẹ̀nà méjèèjì +229 54 65 1928 +229 54 65 1928 ẹgbàá kásí +229 54 65 1929 +229 54 65 1929 +229 54 65 1929. Adara fún wa o. Ogun tá a fẹ́ ṣe Ọlọ́run má fi ní wa lára o. Ànígbáyé nira o. Àníwà bákan náà. Ayé ò ní daṣọ gbèsè bọ̀ wá lọ́rùn o. Ìrìn àjò ayé wa kò ní wà lójú kan náà bí omi adágún o. Ire ni títí wa o. Ànígbáyé nira o. Ànígbáyé máa lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. Adara fún wa kò ní dàálẹ̀ mọ́ wa lọ́wọ́. Ire o. Ire o. Ire kàbèjì. Àwọn onísọ̀bọ̀rọ̀ o, kúnyọ́mù ni ọ̀dọ̀ náà.